hikma wo ló ń bẹ nínú kí èèyàn ṣe thania ó jẹ́ student àbí study láwọn ìlú òkèèrè bóyá ní Malaysia àbí Saudi àbí Misra ìyàwó kan wà lọ́hùn pẹ̀lú rẹ̀ ìyàwó kan wà Nàìjíríà yìí àwọn ọmọ kéékèèké bíi 22 23 24 wọ́n wà Nàìjíríà yìí nísìn ìjọ òtútù àwọn nìkan náà ni ìjọ ooru àwọn nìkan náà ni ẹlòmíì ò rọ́kọ rẹ̀ for more than bóyá ń gbà mí 2 weeks in a year 1 month in a year ẹlòmíì wà lóyìnbó ìyàwó wà Nàìjíríà bíi ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ó takò lákàyè tèmi bákan pàápàá jùlọ torí wípé a lot of divorce cases ti jáde látara nǹkan yìí kódà subhanallah à ń gbọ́ páwọn míì tún ṣe àwọn yìí ti wà guilty of zina lára àwọn kan yìí ó lè má jẹ́ àwọn conscious muslim Lago Palace lẹ́kọ̀ọ́ ní study kan jáde mọ́ mo ti gbàgbé ìgbà tí mo kà ní a significant percentage of women táwọn ọkọ wọn wà ní diaspora lẹ́lòmíì ti lóyún Nàìjíríà yìí ọkọ òsì wáyé látijọ́ yìí ta ló wá fún lóyún ṣé kámẹ́rà tẹ́ ń ṣe iṣẹ́ fídíò tẹ́ ń ṣe náà lóyún ti fò mọ́ ni Ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló mọ̀ wá òun ló mọ̀ wá Ọlọ́run bá sì mọ̀ pé tóun dá mọ́ wa bí stage kan bá tó lé ayé yìí ẹ̀gbọ́ kíní kan ó máa fẹ́ máa kan kíní kan fílẹ̀ ó máa dé ó fi ní a márì èwo làpọ̀rọ̀ tó wá márì ní ìsìnká tó ṣàgbákò so èmi ò rí sẹ́ǹsì tó wà ń bẹ̀nu pé kéèyàn wà ní diaspora kéèyàn tó wá fẹ́ ìyàwó kan èmi ò sọ pé àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé one thing or the other ló wá ṣẹlẹ̀ tó fi wá di pé wọ́n wà separated èyí ń sìn a mọ̀ pé nǹkan kan ló bí Ọlọ́run sì ní jẹ́ kó jẹ́ permanent yóò jẹ́ temporary ni tó fi tún wà together padà àmẹ́wò ni èèyàn mọ̀ pé o ò tí ì ṣèwé fọ́mọ tó fẹ́ o ò tí ì ní plan àti gbé e lọ kí ló fẹ́ sí ẹ wá wálé ẹ consummate marriage 2-3 weeks 4 weeks ó tún ti lọ ó tún dẹ̀yìn ọdún kan Ọlọ́run bẹ́yìn ṣe 2 weeks tó wálé 3 weeks náà tẹ́fí bára yín ṣe náà ló ti lóyún òun nìkan wà máa wà ń bẹ́ èmi ò rí àdúlù tó wà nù eléyìí o ká má parọ́ tara wa o mo sì ń gbàdúrà kọ́ lọ́mọ fi rú mo sí bàbá ìkan mi o Nàìjíríà yìí náà ó lé lóòótọ́ but alhamdulillah à ń gbìyànjú best wa family sì ń jẹun a sì ń wọṣọ à ń gbìyànjú à ń ṣe business mọ́tò lèmi ń ta Jade Autos kọ́lọ́n fa àlùbáríkà sí àwọn ọmọ ẹ̀yà mi náà táwọn náà ń ṣe business káàkiri ní Nàìjíríà yìí àwọn náà lè lọ lókèrè bọ̀ àtúntò gbogbo àwọn challenges tó wà ń bẹ náà àwọn náà sáfún pé ìlẹ̀ fòyàwó mi lẹ̀ o ìlẹ̀ fà àwọn ọmọ mi lẹ̀ o ká tún máa wọ àwọn ká tún wo àwọn adverse effect nǹkan tí ó fà ká family bá separated ṣe dákẹ́ yọ ọmọ ya wa kò wọ́ tiẹ̀ Ọlọ́run ní jẹ́ sinmi gbọ́ o àmọ́ ká fìyàwó lẹ́ Nàìjíríà yìí kí ẹ wà ní US àbí kó wà ní UK àbí kíníkà kí ẹ má mú ìyàwó lọ kí ẹ má sì ní plan ìwọ sísítà náà gbàdúrà proposal bẹ́ẹ̀ tó bá fẹ́ fẹ́ ọ ẹnìyẹn wà ní Malaysia wà ní kíníkà ni kò sí problem àmọ́ make sure wípé wọ́n ti ṣèwé ìrẹ́kẹ́ tó ṣáàdù nìka má jẹ́ tọ́ ọjọ́ pé tẹ́bá lè ṣáàdù nìka àtọ́ kíníkà I'm going to do it ẹ lè mọ́ wọ́ọ̀kì mọ́ ọ bá ti consummate marriage o ti kọ́ wọ́nù òtọ́ ti sọ fún ọnu pàápàá jùlọ fáwọn tó ti níyàwó kan bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó bá ti níyàwó kan bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá níyàwó kan Nàìjíríà yìí háì yìí máa difficult gan àti tún mú ọ lọ àbí tí máa wálé Nàìjíríà ní bó ṣe yẹ kó máa wálé every time lókun àmọ́ tí o bá ti ṣe guarantee yẹn sáfẹ́mi ara rẹ o àwọn àlàtí kẹfìn zì mẹ́lọ́ lọ́tún ló sì nísìn fáwọn tí ń ṣẹ̀sìn kọ́lọ́mà kó ṣe mi àti kúrò bẹ́ẹ̀ so ibi wàhálà ò sí ń bẹ́ kọ́lọ́run kó dákun kó má jẹ́ wàhálà òwú ń bẹ́ kọ́lọ́run kó gbé fìtínà kó gbé yàwá so barakallahu.